Ajé ìsí òmọdé, àgbò ìsí onírọ̀rọ̀ lọ́rùn. Adíá fọ́mọ àgbẹ̀ tó fòòrùn àṣálẹ́ wúkọ́ ẹ̀gàn. Tọmú ko ni òdì ó mọ̀ páàjì ló fòòrùn tanná orí lálèdè bàbá òun. Èyí kì í ṣọ̀fọ̀ òun sì pàyájọ́. Ẹwà èdè ló sọ mí doníyẹ̀rẹ̀ jáfù. Akéwì kì í déédéé ké ọ̀rọ̀ tí gbómi gbóná fún ni mu lákéwì ló lọ́ọ́gùn. Ẹ̀gọ́ ènìyàn ni ó kọ tí ọ̀gbọ́n ìsàjá ti ń gbó gbogbo alé tí lórí ẹwà gbọ́nà sí à. Ìbà Olúwa tó lóhùn ẹnu mi, àgbáyé ìmọ̀ ọba tó níyì sí mi, gbanigbani tí gbogbo ayé ń sábà òòrùn àrà ní gbogbo ilẹ̀kílẹ̀. Tọmọ ó tanná orí fáàjì, ọmọ àgbẹ̀ ṣe bẹ́ẹ̀ wúkọ́ ẹ̀gàn lọ, kúrò àkọ́kọ́ ló mú lòrú bá kan dúdú. Èèmọ̀ rèé o lẹ́nu ọmọ ajílẹ̀ fọ́gbìn, ọ̀sán ló dòru ní àbíkí ńlá. Àṣàjẹ́ èsì ni ọmọdé tọmọ àgbẹ̀ fi ṣe bí tọmọ kó tó bókọ ẹ̀gàn lọ. Kò mọ̀ pé òòrùn a máa wọ̀ lójúfò, ọ̀rìn kí ni wí ọ̀rọ̀ rí, ará ayé wa gbọ́ làbárè. Ìdàndàn níbẹ̀rẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi, kò tó pọ́n ní jẹ́ òpin níbi ẹ̀dá ń rìn láyé ó dájú gbangba bẹ́ẹ̀ bá gbọ́ kẹ́ ẹ mọ̀ síkùn. Òpin ò jìnnà rárá o, mọ́ kíyèsí ohun bá ní í ṣe mọ́ fi dágbà àsìkò sí ó dọwọ́ rẹ ìbẹ̀rẹ̀ àtòpin lè dìde ènìyàn ọba ayárọ́bì ní ìjẹ́ bẹ́ẹ̀. Mo wí fún ọgbọ́n sétí ọ̀rẹ́ mi, ìbẹ̀rẹ̀ nìránṣẹ́ òpin, ọjọ́ bá ti bẹ̀rẹ̀ àlámọ̀rí lòpin tí ń kájọ́ ẹja mi nírọ́ kẹ́ ẹ fi ti kú ṣàkàwé ọ̀rọ̀. Ọjọ́ àdáyé emila òní yọ̀ sí lórin tí wọ́n kọ ikú lúgọ káwọ́ mọ́nú, ó ń ṣe mọ ará ayé tí wọ́n rí bẹ̀rẹ̀ gbàgbé òpin. Àṣé lọ́gán tá a kábi amọ̀ kú ewu làlìmọ́ ó tún ti mọ́jọ́ ká, ikú ń kájọ́ ilẹ̀ pa àwa ń kọjọ́ orí, a ò tètè mọ̀ páyàn mọ́ ìbẹ̀rẹ̀ lópin. Làwọn àgbà ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí fi ń pé ohun tó bá ti níbẹ̀rẹ̀ dandan ni kó lópin, ẹ̀dá ìbá máa rò tòpé láyé ire ni wọn ò bá wù. Olùgbìyànjú ìbá máa ṣàfihàn ọ̀tọ̀ pẹ̀lú ìbá gbóríkù tẹ̀jẹ́jẹ́, gbogbo wa la ò bá fàjùlọ fÓlúwa. Ìbẹ̀rẹ̀ ohun gbogbo a máa tán ní jẹ́, ẹ̀dá tí ń rántí òpin ló lè kó gbà nífà, bójúmọ́ bá mọ́ ilẹ̀ fẹ́ẹ́ ta tó òun kàtàrí gbọ̀ngbọ̀n, làgbẹ̀ tó lọ́gbọ́n fi ń fara gbọ́n ìnílé wọn kó. Ọjọ́ ayé ń sáré, mo bi wọ́n pé bo ní ń lọ, wọ́n ní gbẹ̀dáre gbèrè òpin ni. Ààrẹ àná nílẹ̀ yìí dà ó jèrè, ọdún mẹ́jọ ṣe bí èyí tí ò ní tán mọ́, àmọ́ tán mú kó ní bẹ̀rẹ̀ jẹ́, ká tó ṣẹ́jú pẹ́ òpin ti lè dà sáàjì. Èyí ni mo rí o tí mo fi ní ntolóbó pé bẹ̀rẹ̀ ò jìnnà sópin, afárá tó làwọn là ń pè nígbà, irú ìrìn wo ló ń rìn lórí afárá òun ọ̀rẹ́ mi. Báwo lo ti ń lògbà tiẹ̀ wí ká gbọ́? Ṣé wọ́n fi tan mú oko bẹ́gàn lọ ni àbáfaragbọ́n ìnini tó mọ̀ sí tan mú oko ni wọ́? Ẹ jẹ́ á máa rántí pópin ń bọ̀ dẹ̀dẹ̀ fún gbogbo ohun tó bá ti níbẹ̀rẹ̀, èyí ní mú ní ìrìnrìn lórí afárá tó so wọ́n pọ̀ ó jèrè. Gbogbo ẹni tó mọ̀ sí òrùn àṣálẹ́ ẹ mọ́ ṣàfihàn December 31 jìnnà ẹ falẹ̀ máwọn ètò tẹ́ ẹ ti là nílẹ̀. Ǹjọ́ ọdún mélòó lè àyàn láyàn mọ́ tẹ́ ẹ fi ń gbáyé bí ẹni tó gbàgbé ẹ̀rí àìkú? 60, 80 àbọ̀gọ́rùn-ún kánrin ló lọ́jọ́ orí gbọ́nà tó wọkọ̀ ilẹ̀ nígbẹ̀yìn. Ẹ jẹ́ tètè mọ̀ pé sẹ̀mí ẹ̀dá láyé bí ìtàn mú kó ní ká tó ṣẹ́jú pẹ́ ó ti kan dúdú bí ọ̀gànjọ́ òru. Ìyànjú la kéwì nígbà ọjọ́ ẹ bá ti ṣèdáwọ́lé ni ẹ ti máa gbèrò àti ṣíwọ́, bẹ́ẹ̀ bá ti rí bẹ̀rẹ̀ ẹ ṣàdíyelé òpin, bẹ́ẹ̀ bá dáṣọ ìgbà ẹ wòye ọjọ́ tí ò ní bá gbà mú. Ilé lẹ̀ ń kọ́ ẹ wòye ọjọ́ tí ó di tẹlòmíì, ẹ ń bẹ lóye ní kẹ́ ẹ rántí pé sáàlá ni olùgbìyànjú rántí pàmòdún òjìnà tán mú kó níbẹ̀rẹ̀ ajé lópin, ohun abágbá àárín wọn ṣe ní ikú ní kù lábọ̀ ọ̀rọ̀. Ìbẹ̀rẹ̀ ní ń tani lólobó òpin, òpin ò ní ṣàìdé, ìṣẹ̀mí ó dópin, ayé ó parẹ́, gbogbo ohun tó níbẹ̀rẹ̀ ni ó fàbọ̀ sọ́wọ́ òpin. Òpin ayé rẹ̀ ń bọ̀ dẹ̀dẹ̀ tí ó fi ọ́ lẹ́kọ̀ọ́ ilẹ̀ pé ọmọ bá bẹ̀ lọ, ohun bá gbáyé ṣe ní ó kú ọ̀kú ní kòtò. Kò jìnnà mọ́ rárá, ṣó o rántí ọmọ àgbẹ̀ tó fòòrùn àṣálẹ́ bókọ ẹ̀gàn lọ? Torí èyí ṣe jẹ́jẹ́ nínú ayé ọ̀rẹ́ mi, tẹ̀lófin Olúwa kó o sì ṣe dáadáa sí gbogbo ẹ̀dá ìnídúníyàn. Aróko tó fámòye aṣàmọ̀yé ọlọ́gbọ́n àkíyèsí rẹ̀ ń gbé agbọ́kìlọ̀. Kò jẹ́ bó ṣe jẹ́ o bá a bá rí nínú ẹni tó bí yín pé ta ní tí ń kọrin ewì sínú àwo. Ẹ wí fún wọn wípé kọ́mọdé wà lórúkọ tèmi, èmi a máa péré ní ẹṣin ẹ mọ́ síkà, ọjọ́ àti súnlẹ̀ bọ̀. Kò jẹ́ bó ṣe jẹ́ o, ire lọ́jọ́ gbogbo fún gbogbo mùtúmùwà.